Ètò ẹ̀kọ́ jẹ́ ìpìlẹ̀ pàtàkì fún ìdàgbàsókè pẹ̀lú ẹ̀kọ́ tí ó yè kooro àti ìwà ọmọlúàbí tí ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún àṣeyọrí ọjọ́ ọ̀la. Láti gba àwọn àmúyẹ yìí níyànjú láàárín àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Luba tí ó jẹ́ ti gbogbogbò ní ìlú Ìjẹ̀bú-Òde láti ọdún 1974 sí 79 ti ìsọ̀rí akẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ náà lábẹ́ ìdarí ààrẹ wọn Dókítà Ṣẹ̀yẹ Awújọbí tí ó ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè àti ẹ̀bùn fífúnni ẹlẹ́ẹ̀kẹta irúfẹ́ rẹ̀ láti ṣe kóríyá àti àjọyọ̀ akẹ́kọ̀ọ́ tí ó yanrantí nígbà tí ó ń rọ̀ wọ́n láti jáfáfá àti láti ní àfojúsùn lórí ẹ̀kọ́ wọn. Akọ̀ròyìn wa Fatima Hassan ń jábọ̀, ẹ gbọ́ látẹnu rẹ̀ sí. Ẹ̀kọ́ jẹ́ ọ̀kan lára àwọn irinṣẹ́ pàtàkì tó mú ìdàgbàsókè bá àwùjọ tó sì ń kọ́ àwọn olóríire fún ọjọ́ ọ̀la. Láti lè fi ìmọrírì hàn fún àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣiṣẹ́ takuntakun nídìí ẹ̀kọ́ wọn, àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ Luba Comprehensive School tíjọba àpapọ̀ ti ìlú Ìjẹ̀bú-Òde ti ọdún 1974 sí ọdún 1979 ti tún ṣe ayẹyẹ ìparí ìkẹ́kọ̀ọ́ àti ìpínpín ẹ̀bùn tí ẹgbẹ́ náà ṣe ìgbékalẹ̀ rẹ̀ fún ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀. Ayẹyẹ yìí ni ó kó àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ náà jọ, àwọn olùkọ́, akẹ́kọ̀ọ́ jáde àti àwọn òbí jọ níbi tí wọ́n ti ń mọ rírì iṣẹ́ takuntakun ohun ìfarajìn àwọn akẹ́kọ̀ọ́. Nígbà tí wọ́n sọ̀rọ̀ níbi ayẹyẹ náà, ààrẹ akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ náà ti ọdún 1974 sí ọdún 1979 àti alága ìgbìmọ̀ ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ náà ti àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ọdún 1974 sí 1979 ni wọ́n rọ àwọn tí wọ́n fún ní àmì ẹ̀yẹ láti túbọ̀ máa ṣiṣẹ́ takuntakun nídìí ẹ̀kọ́ wọn, léyìí tí wọ́n sì rọ àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọn ò gba àmì ẹ̀yẹ fún tọdún yìí láti má káàárẹ̀ ọkàn kí wọ́n sì rí wípé wọ́n kọjú mọ́ ẹ̀kọ́ wọn dáadáa kí àṣeyọrí wọn lè fojú hàn fàlàyé ní ọjọ́ ọ̀la. Wọ́n jẹ́ kí ọjọ́ ọ̀la wọn kó dára ju èní lọ, kán múra sí ìwé wọn, kán múra sí ẹ̀kọ́ wọn, kán má kẹ́gbẹ́kẹ́gbẹ́ torí pé ẹgbẹ́kẹ́gbẹ́ a máa ba ìwà rere jẹ́. Gíwá ilé ẹ̀kọ́ náà fún àwọn nípele kékeré Kọ́láwọlé Mọ́súnmọ́lá ṣàpèjúwe iṣẹ́ takuntakun tí àwọn akẹ́kọ̀ọ́ jáde yìí ṣe gẹ́gẹ́ bí ohun àrà ọ̀tọ̀ láti lè mú kí orí yá fún àwọn akẹ́kọ̀ọ́, léyìí tó sì jẹ́ ó di mímọ̀ wípé èyí yóò mú kí ìdàgbàsókè ohun ìgbélárugẹ yóò túbọ̀ bá ètò ẹ̀kọ́ nípa ìrànlọ́wọ́ tí wọ́n rí gbà látàwọn akẹ́kọ̀ọ́ jáde. Lára àwọn tí ó gba àmì ẹ̀yẹ náà fi ẹ̀mí ìmoore wọn hàn fún àwọn akẹ́kọ̀ọ́ jáde, léyìí tí wọ́n sì ṣe ìlérí láti túbọ̀ máa kọjú mọ́ ẹ̀kọ́ wọn. Àwọn òbí náà ò gbẹ́yìn nínú ìdúpẹ́ yìí tí wọ́n gbóríyìn fún ìṣàkóso ilé ẹ̀kọ́ náà àti àwọn akẹ́kọ̀ọ́ jáde fún ti àmì ẹ̀yẹ ohun ẹ̀bùn oríṣiríṣi tí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó pèrègédé jùlọ. Kò sí pé ó kàn fún lásán, kò ní bàbá mọ́ tí ó lọ ṣe sponsor. Tẹ̀gbẹ́ gbàdúrà pé gbogbo ibi tí àwọn ọmọ wọn náà bá wà, wọ́n á bá àánú Ọlọ́run, wọ́n á bá pàdé. Ayẹyẹ yìí ni ó kó oríṣiríṣi nǹkan sínú bíi ìfúnnilẹ́bùn, ìfúnnilówó àti ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó pèrègédé jùlọ, èyí tí àwọn akẹ́kọ̀ọ́ jáde yìí tún fi ń dá ilé ẹ̀kọ́ tí wọ́n ti jáde yìí lójú wípé àwọn yóò túbọ̀ máa sa ipá wọn fún àwọn ògo wẹ̀rẹ̀ tí ó wà nílé ẹ̀kọ́ náà láti ní ọjọ́ ọ̀la tó péye. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ìdòwú Ògúnbàjò ń ṣàtúpalẹ̀ ìròyìn.